bómi bá pẹ́ lẹ́nu adìtọ́ o bọ́rọ̀ pẹ́ ńlẹ̀ adìtàn bìtàn pẹ́ ńlẹ̀ adégun awádìí pé báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bomi ní báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bí gan ni. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pàápàá jùlọ ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa back to back lórí ètò òjíṣẹ́ lọ́ba orin. mo kí ń káàbọ̀ sórí ètò lọ́sẹ̀ yìí lákọ̀tún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tòní òjò tàná onírúurú aṣọ ní ń bẹ lára alágẹmọ. adéwálé òṣùpá lèmi jẹ́ òṣùpá èdè ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ̀ ń tẹ́ bá rí ní kẹ́ẹ̀bí. a tún ṣe bá a ṣe máa ń ṣe lẹ́yìn tá a ti dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ṣe bá wa kó jẹ láwọn èyí tá a ti ṣe sẹ́yìn mò ń fi dá yín lójú wípé eléyìí náà á tún lé igbá kan ju ọ̀rin lọ. ẹ jẹ́ máa kí wa káàbọ̀ sábàlá àkọ́kọ́ níbi tí a ti máa ń béèrè wípé ta gangan lọ́ba orin. Ta ni King Dr. Saheed Òṣùpá Mátàgbà mọ́lẹ̀ 1. tèmi bá sọ wípé Akínyọ̀ádé Hafiz Adéwálé Àkànní Déwálé Òṣùpá lórúkọ tèmi, ẹ jẹ́ n wá sọ títí Saheed Òṣùpá bẹ́ẹ̀. màá máa sọ wípé Òkùnọlá Saheed Babátúndé Akórèdé Àyìnlá orúkọ ọba orin nìyẹn. fún àwa tó jẹ́ wípé ó ṣeé ṣe ká má mọ̀ ìsọ́ni mú ẹ lóṣùpá no, Òkùnọlá gangan lórúkọ bàbá tó jẹ́ sọ́ni fún King Dr. Saheed Òṣùpá. ǹjẹ́ ta wá ní ọba orin fún tọ̀sẹ̀ yìí, níbo là ń lọ lórí ẹ̀? à ń lọ sórí wípé ọba orin a lè pè wọ́n ní bàbá nítorí wípé wọ́n níyàwó, wọ́n bá kọ, wọ́n sì bá bò. ṣé kí n má tàn yín, grandfather ni Saheed Òṣùpá nítorí pé a ti rí nínú àwọn ọmọ wọn táwọn náà dẹ̀ ti ń bímọ. King Dr. Saheed Òṣùpá lẹ́túmọ̀ ju bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ yẹn, kí Ọlọ́run kó jẹ́ kí ẹ̀mí wọn gùn. bàbá ò tẹ́ bá dàgbà tẹ́ bá máa fẹ̀yìntì ó yẹ kán gbẹ́gi yín lérè sínú museum ni. ọ̀rẹ́ mi kan bá mi sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Amẹ́ríkà bí ọjọ́ mẹ́ta sẹ́yìn. ó ní tó bá jẹ́ wípé ìlú òyìnbó ni Saheed Òṣùpá wà ní, ó ní ó ṣeé ṣe kán ti máa bọ́. bíbọ báwo? ó ní ṣé mo mọ Akeem Ọlájùwọ̀n ògbóǹtarìgì ṣé basketball àkọ́ni. ó ní ibì kan wà l'Amẹ́ríkà tó jẹ́ wípé bí àwọn tán bá ṣẹ̀ tá à ń pè ní correctional center àbí correctional homes ní ọ̀dọ̀ wa ń bì, ó ní àwọn náà máa ń lọ fi síbẹ̀. ó ní wọ́n wá lọ ya àwòrán Akeem Ọlájùwọ̀n yẹn, ó ní wọ́n dẹ̀ ń sìn, wọ́n dẹ̀ ń bọ́ bí ẹn pé Ọlọ́run tí wọ́n ni. kí ló ṣẹlẹ̀ ńbẹ̀? wọ́n ní ẹgbẹ́ yẹn, ẹgbẹ́ agbá basketball yẹn, wọn ò gbá rí àfìgbà tí Akeem Ọlájùwọ̀n dé látàrí nǹkan tó ṣe yẹn bó ṣe sọ di òòṣà táwọn ọmọ ọ̀sìn nù. ó dà á ní bọ́ Saheed Òṣùpá kálíbà àdí ó rọrùn wọ̀, àmọ́ ní gbogbo ìgbà tá a bá ń ríṣẹ́ tí wọ́n ṣe, a máa fi ìmọrírì, ìṣàpọ́nlé, ìgbélárugẹ iṣẹ́ takuntakun tí King Dr. Saheed Òṣùpá tí wọ́n ń ṣe, a máa fi hàn. ẹ jẹ́ kí n tún sọ fún wa díẹ̀ nínú ẹni tí Saheed Òṣùpá jẹ́. ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ kéèyàn gbọ́, ẹ má sọ fọba orin o. ẹ má sọ fún wọn pé mo sọ bẹ́ẹ̀ o. torí ẹ̀ ni ó fi jẹ́ pé tó bá fẹ́ ṣe àbòsí, àwọn èèyàn kan wà tó jẹ́ wípé wọn kì í ran àbòsí lọ́wọ́. gbogbo tó bá ti mọ̀ pé ọ̀rọ̀ lágbájá ni mo fẹ́ sọ fún ẹ, má sọ ń ṣejú ẹ o. tọ́rọ̀ bá débẹ̀, ọba orin ó sọ pé wá ìwọ náà ṣe ya olè, wọn ló ń ṣàfọwọ́rá, ta ló sọ bẹ́ẹ̀? Lágbájá báyìí ló sọ bẹ́ẹ̀. wọn ló fi jẹ́ pé nínú gbogbo àwọn ọ̀rọ̀ wọn máa ń sábà jẹ́ ká mọ̀ pé tó bá ti fẹ́ jọmọ́ ọ̀rọ̀ ẹ̀yìn àbọ̀rọ̀ àbòsí, eléyìí ń ṣe pé ọ̀rọ̀ èèyàn fi ń pọ́nyàn lé bí wọ́n ṣe rí gangan, òun la ṣe ń sọ yẹn. King Dr. Saheed Òṣùpá, mo lérò pé ẹ tún ti mọ̀ wọ́n díẹ̀ sí ju bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n tẹ́lẹ̀ lọ. alákàndá èèyàn tọ́lọ́hun dá ní Ṣèédù, a ò lè ròyìn tó bọ́ Ọlọ́hun ẹ ṣe dá. ṣé jìnlẹ̀ ọ̀rọ̀ tó ń ṣàtọkùn àgbọ́yé, àsọyé ọ̀rọ̀ tó fi ń paṣà Yorùbá lé, abọ́pọ̀lọ tó ń lò tó fi ń gbòrin ẹ̀ sílẹ̀, lẹ́fí sọ̀rọ̀ wípé bákan ṣèdọ́mọ. àkàndá èèyàn tọ́lọ́hun dá ní Saheed,
a ò lè ròyìn tó bọ́ lọ́hùn ẹ ṣe dá. Ẹ máa bá wa kálọ. ṣe bá wà náà lèyí o àwa mà lèyí o tá à ń forí rọ pé ká lè là àwa mà lèyí àwa ń sáré pé kò lè dá àwa mà lèyí àwọn kan ń sáré pé kò bá lẹ́yìn bá sọ lórí ibú náà ẹni ẹlẹ́ni sáré kọ́nà tiẹ̀ dá ìwọ wá fẹ́ kí eré mọ́lẹ̀ ọ̀ sáré pé kí tiẹ̀ dá ọ̀ ń sáré pé kó bàjẹ́. ṣé kí n má tàn ẹ́ nínú ayé ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ṣe kó lè dá báyìí máa sá ti àwọn yẹn náà mọ́ wọ́n ń sáré kó bàjẹ́ o ṣùgbọ́n Ọlọ́run ó padà jù wọ́n lọ òun náà ni. nínú àdísì ọba orin fún tọ̀sẹ̀ yìí ibo la lọ a ń lọ sínú orin kan tó Òṣùpá kọ ó ní ó fèrú gbà bùkún inú ẹ̀hún kó tó kọ̀ yẹn ó ní ọmọ aráyé ẹ̀yẹ ẹ̀ má finú wénú Òṣùpá mo finú wénú lòdì wàhálà mo fàṣírí ọ̀rẹ́ Òṣùpá lọ̀rẹ́ dá mi ò wá ìdù wá dájọ́ Yàsín Wálé Kùránù ẹlẹ́ṣẹ̀ àjíyá o ó ní ó fèrúgbà bùkún inú ẹ̀ ń dùn ọmọ máa ṣe lọ ò ṣe máa ṣe níṣù kò máa ṣe bó bá ṣe fẹ́ ṣùgbọ́n èèyàn tó ṣe irú ẹ̀ lánàá àwa wọn ṣe a ò rí wọn mọ́ ẹgbọ́ gbóná lọ àwa wọn ṣe a ò rí wọn wọ́n ti parẹ́ ni wọ́n lẹ́ni kan kó fa èèyàn kan dá fánù àjogún fa tó sọ pé òun kò kú mọ́ èèyàn tó ní fá lánàá òun dalẹ̀ ní oṣù pàṣà ìdìbò àwa wọn ṣe a ò rí wọn mọ́ ẹ ṣàmì àní dàwátì tọmọtọmọ. ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn ìwà kan wà tí ẹ̀dá lè wù tó lè mú kó parẹ́ tírú ẹ̀dá bẹ́ẹ̀ bá bímọ ayé ò sì ní gbóhùn ọmọ wọn. èmi á máa sọ pé tí ogún bàbá bá ti jẹ́ ẹ̀tọ́ fún ọmọ láti jẹ ègún bàbá kì í ṣèèwọ̀ fọmọ ẹ̀ láti tọ́wò. àwọn bàbá kan wà tán ti sọ́nà ọ̀làálẹ̀ fọmọ wọn. mo ń bá ọkùnrin kan sọ̀rọ̀ ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn ó ní ó ń fọwọ́ sọ àyà ó ní ó dá òun lójú tàdá òun ò lè ráre tóun fi kúrò láyé. ó lóun ò gbélé ayé tí ì ṣe nǹkan kan tó lápẹẹrẹ o àmọ́ ìwà tí bàbá àtìyá àwọn wù ó tó àwọn jẹ táwọn fi kúrò láyé. ó wá níjọ́ kan òun sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ lẹ́nìkan sọ pé bàbá àwọn ò tí ì kú o àmọ́ ṣé ẹ̀yin bàbá àwọn lè dáa fáwọn ọmọ báyìí torí pé ń bi àwọn gbọ́njú dé yìí àtiwà tí bàbá àwọn ń wù kò wu àwọn káwọn ó jẹṣẹ́ bàbá àwọn. ẹ jẹ́ á béèrè lọ́wọ́ ara wa èyí tèmi àti yín ń wù lénìí bọ́mọ ẹni bá máa jèrè iṣẹ́ ẹni ìjà ń tọ̀ dáadáa bí ẹ jẹ́ á fi yẹn sílẹ̀. Òṣùpá wa ní àmọ́ finú wénú ká má bàa jẹ́wọ́ ṣe ráwọn ẹ̀kọ́ míì tó lórin bá gbé jáde nínú ìṣẹ̀lẹ̀ pàápàá jùlọ Saheed Òṣùpá púpọ̀ nínú orin ẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ ń gbèsè ayé ẹ̀ ló ṣe ń fi kọ́ aráyé lẹ́kọ̀ọ́ yẹn. kéèyàn tó lè hold to the fact that pé òun finú wénú ń tòun o òun jẹ́wọ́ láwọn àsìkò yẹn yóò mú àwọn ìfàsẹ́yìn kan wá bá àyàn torí pé ó ti yé mi pé ilé ayé ò ṣe é dágbé o Ọlọ́run gbọ́ tọkọ ò bá rí ìyàwó ẹ̀bí ẹni tó lè sọ̀rọ̀ fún yóò sì mọ sọ̀rọ̀ fẹ́lòmíì ń ta bọ́lọ́run ṣe dá wa ni bíyàwó ò bá rí ọkọ ẹ̀bí ẹni tó lè finú tán yóò sì wá ẹlòmíì tí ó mọ̀ finú tán ta. bá a bá wá mú yàn pé ọ̀rẹ́ mi leléyìí nínú páyé gbẹgẹ́ ayé gbẹgẹ́ a sì tún mú ẹnìkan wípé eléyìí ò lè dà mí. Òṣùpá wa ń kì wá ń lọ wípé ẹ má finú wénú o bọ́rọ̀ bá jẹ́ mẹ́fà ọya sọ méjì fún yàn torí wípé ẹ̀ ń tà finú tán a máa dání. Òṣùpá lòun finú wénú nínú orin yẹn òun sì jẹ́wọ́ ó wá ń sọ bẹ́ẹ̀ lóòótọ́ wípé ẹni tó bá ti dalẹ̀ èèyàn kóun náà mọ́tún rò wípé òun ti jẹ lọ. ó ní Ọlọ́run ó dájọ́ níbi tí Ọlọ́run ó dájọ́ dá lójú dé ó ní Yàsín ẹlẹ́ṣẹ̀ ò jìyà. ó ṣàlàyé síwájú ó ní béèyàn fèrú gbàbùkún tínú ẹ̀ ń dùn ká sì mọ́ parọ́ lásìkò tẹ́ni tó bá fi èrú gbàbùkún bá ṣẹ̀ṣẹ̀ ṣe tán yóò wá dàbí ẹni wípé oore ò tiẹ̀ pé rárá. kí n má tàn yín àwùjọ tá a wà yìí àwùjọ àbòsí ni
bí wọ́n mọ̀ọ́yàn lólè bí bá ti ń náwó sàdánkátà láàmọ̀ sí fún, bí wọ́n mọ̀ọ́yàn ní akówójẹ nínú olóṣèlú bọ́ bá ti ń yáwó báyìí bàbá rere bàbá kẹ́ni. Ó wá ní táyé bá wá ń pọ́n ẹ lébẹ̀ tó ti fèrú gbàbùkún má wọ́rì má ṣe lọ ọ padà jẹ̀yà rẹ̀. Ó lẹ́nìkan kó fa ẹnìkan da fánù, èèyàn tó wá jogún fá tó lóun ò kú mọ́. Bó o ní fá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ń ṣe jẹ́, ó lóun jogún ẹ̀ ní. Dákun kí ló sọ ogún ológun di tiẹ̀, ṣe bí ikú tó pológun ni. Ká má wàá gbàgbé o, wọ́n ń sìnkú èní ọ̀la ń yọ̀, bá a ṣe sìnkú èní ńlá sìnkú ọ̀la. Ẹ wo nínú àdísì ọba orin fún tèní, nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgbó. Lákòótán ó ní tán bá sọ pé èké léèyàn kan ọ̀dàlẹ̀ lẹ́nìkan mọ́jì ó dùn ọ́ jù, wọ́n á ní ṣe béèyàn ni èèyàn ní nà ó léèyàn ló ní káṣáadé ká má múṣẹ, Ọlọ́run ló ní káṣáadé kó ṣe bó ṣe wí. Àwọn orin tí mo bá ti lò tí yín ni pé ẹ lọ wà ẹ kàn sá lọ kọ́ orin báyìí nínú orin báyìí ló ti kọ́, ọdún báyìí ló jáde, bẹ́ẹ̀ bá ráàyè sọ promoter tó gbé jáde a máa sọ ẹ̀yin tẹ̀ ń jẹ àwọn owó yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé ọba orin. Ó ní gbogbo ẹ̀yin tẹ̀ ń fẹ́ mi èmi Saheed P, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbórin èmi Saheed P, àtàwọn tó ń fẹ́ tèmi Saheed Òṣùpá, Ọlọ́run bá tó láyé apọ́n gbogbo wálé. Ní abala nínú àdísì ọba orin fún tọ̀sẹ̀ yìí bó ṣe máa jẹ́ nìyẹn. Saheed P jẹ́jẹ́ òun jẹ́jẹ́ mi as I dey sing for London. Orin yẹn wà lára àwọn orin táwọn kan gbà pé orin tó blow ọba orin nìyẹn, pé orin yẹn sẹ́ evergreen, lára àwọn evergreen tá a mọ̀ sí evergreen. Tórin bá jẹ́ evergreen tó bá pọ̀ jù ṣé a lè sọ de ever purple ni, torí pé orin tí mo rọra kọ wẹ́rẹ́ yẹn ẹ mọ̀ pé mi ò ní máa sọ title àti ọjọ́ tán jáde torí pé ara nǹkan tẹ̀yìn èèyàn wá ní àǹfààní àti máa fi ṣèfàjẹ́ nìyẹn. Jẹ́jẹ́ òun jẹ́jẹ́ mi mò ń ṣeré nílùú London, mo kàn ń ṣeré ní south east of London lọ́dọ̀ yeye Ìyábọ̀. Mo tajú kan mo bá rí Jàmó kan tó bẹ̀rẹ̀ tó gbàjó, ká ní jẹ́jẹ́ ni Jàmó yẹn gan ń jó, jẹ́jẹ́ ni Jàmó ń jó, ṣé èèyàn jẹ́ ń tajú kan kó jó ni. Wọ́n wá ṣàlàyé bí Jàmó ṣe rí. Ṣé wá ra àwọn Jàmó tí mo wí yẹn ní Bìrìtìkó dúdú, gbogbo ìgbà yẹn àwẹ̀ mi ti ń já lọ díẹ̀díẹ̀. British dúdú tẹ bá dèlù London Jàmó náà ń jẹ́, ó náà yàtọ̀ rárá sáwọn Negroes akátá l'Amẹ́ríkà. Ẹ bá ń sọ ọjọ́ wo lórin yẹn jáde, ẹ dẹ̀ máa rántí fi síbẹ̀ ń pé táìtù orin yẹn ni nǹkan tẹ̀yìn tí wàá fi ń ṣèfàjẹ́ nìyẹn. Mo kí káàbọ̀ sí abala Olúfimọ ni mí. Olúfimọ ni mí, Olúfimọ ni yín, ṣé Olúfimọ lẹ́yìn? Tọ́ra a tún ti rí Olúfimọ kan tó fọ́tá pé gbogbo òbéèrè tẹ́ bá béèrè àwọn máa gbà, àwọn tó gbangba sùn lọ́yẹ́. Yorùbá máa káre pẹ̀lú ọ̀rọ̀ àwọn àṣàmọ̀ ọ̀rọ̀ o. Tó bá yẹ pé gbogbo ọ̀rọ̀ tí Yorùbá bá sọ là ń béèrè ni, àṣà Yorùbá ò lè parun. Èèyàn tó gbangba sùn lọ́yẹ́, kí ló yẹ? Wọ́n ní Ọlọ́run ọba mi ara, àṣekan òjò, àṣekan òtútù, àṣekan amúbíọyẹ́. Harmattan ni kéèyàn wá sọ pé òun tó gbangba inú ilé gan nínú ọyẹ́, ṣe mọ̀ pé á tutù bí inú yìnyín ni. Àwọn tó gbangba sùn lọ́yẹ́, that is to say àwọn tó yẹ pé nǹkan yẹn dá wọn lójú gan. A tún ti rẹ́ lòmíì. Ìbéèrè mélòó? A ní mẹ́ta péré ni. Èló lẹ máa fún wa? 50,000 50,000. Ṣé wá rí gbogbo owó tá fẹ́ fún ẹ̀yin olólùfẹ́ wa ní ọ̀sẹ̀ yìí lórí ètò yìí, lára àwọn ọmọ Olúfimọ gangan tá a lè sọ eléyìí Olúfimọ gangan ni, òun náà ni Kẹ́hìndé Akínwándé, agbábọ́ọ̀lù ọmọ Nàìjíríà lóbìnrin tí gbogbo èèyàn mọ̀ sí Twinkle Big Star. Òun ló ní òkè èmi mo tẹ̀ wá fẹ́ gbé gbogbo ohun tẹ́ fẹ́ fáwọn èèyàn ní lọ́sẹ̀ yìí, tó túmọ̀ sí wípé àtẹ̀yìn tẹ́ máa gbowó lórí Facebook ní o, Instagram ní o, TikTok ní o, YouTube ní o, Kẹ́hìndé Akínwándé Twinkle Big Star àwọn náà fẹ́ fi owó yẹn lẹ̀ lọ́sẹ̀ yìí. Ẹ bá kí wọn tẹ́ bá rí wọn. Ọmọ Kẹ́hìndé Akínwándé idán ńlá lẹ́ẹ̀dún jọ bí, àgbàbọ́lá tó ṣáná dìfẹ́ndà ni,
ó ń gbà nílẹ̀ yìí ó ń gbà fún wọn lókè òkun èèyàn Àsísàtù ọ̀ṣọ́ àlàálà ń wí o Olúfìmọ̀ tó dúró tọkàn tara ni. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà tẹ́ fẹ́ support in a way or the other ẹ máa reach out sí wa ṣe bí Olúfìmọ̀ ní gbogbo wa. ìbéèrè àkọ́kọ́ fún Olúfìmọ̀ tọkàntọkàn gẹ́gẹ́ báwa ṣe rò sí o gbàtẹ́ bá dáhùn tán la máa mọ̀ bóyá Olúfìmọ̀ àfẹnujẹ́ níyìn àbí àfarakín tó bá dẹ̀ jẹ́ tọkàntọkàn we shall see when we get there. ìbéèrè àkọ́kọ́ ẹ jẹ́ kí n má wulẹ̀ dà wá láàmú jù. Òṣùpá ti kọ́kọ́ jẹ oyè kan Crown Prince of Fuji Music. Crown Prince of Fuji Music. Ta ló wá fi Saheed Òṣùpá joyè yẹn? Kì í ṣe Barrister ẹ má fọ́. Ṣé kí n má tàn yín? Kì í ṣe olórin kankan. Ọba ìlú kan ni. Ìbéèrè àkọ́kọ́ ni pé ọba wo ló fi Saheed Òṣùpá jẹ Crown Prince of Fuji láàfin rẹ̀ lọ́dún wo ni? Ìbéèrè àkọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ẹ kà síwájú ni pé a máa kọrin yẹn díẹ̀ èyàn kan parí ẹ̀. tẹ́ ẹ bá ti gbà kíní 10,000 ìkejì ló wà di 20,000 mọ́ tó fi di 30 tó bá ti di pé mẹ́tẹ̀ẹ̀ta lẹ́gbà ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta 50,000 òun lẹ́jẹ̀ yẹn. ìbéèrè kejì Òṣùpá ní ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín ó ní ẹyẹ máa fàgbà kọ́rọ̀ sọ ẹyẹ máa fàgbà ṣe yẹ̀yẹ́ o ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín àmọ́ kò rólé apá kan kọ́ dápá kan sí kí ló ní ká gbà ó má ṣe tẹ́ ẹ bá ti kà síwájú ìyẹn rọ̀ bí ẹ̀kọ́ owó yín ń pọ̀ sí nìyẹn. ẹlẹ́ẹ̀kẹta nígbà tí Òṣùpá kọrin ó lọ́mọdé ò ní rí màmá kó lóhùn òrólúwà òun ọmọdé ò ní rí màmá kó lóhùn òrọ́lọ́hùn òun ó wá ní ṣẹ́rí lẹ́yìn Ọlọ́hun mi màmí ló kàn tí má bọ́ Àbẹ̀ní Ọlátòkunbọ̀ ní má sìn o. ó wá sọ̀rọ̀ ìyá kan ń bẹ̀ ó ní tẹ́ bá ti wá ń sọ̀rọ̀ Òṣùpá kẹsọ̀ tí màmá ẹ̀ kan orúkọ ìyá yẹn la nídìí torí pé òǹbí ni àwọn wà òǹwo ni àwọn wà òǹtọ́jú ẹni àwọn ìyá tó Òṣùpá ní wọ́n á tó bí 1 million yèyé wà ìyá wà àwọn ìyá wà àwọn ìyáláyà wà ṣùgbọ́n ìyá wo l'Òṣùpá review ń bẹ̀ yẹn wípé tẹ́ bá ń sọ̀rọ̀ Òṣùpá tẹ́yọ̀ tí màmá ẹ̀ yẹn kò kí tó abẹ́ta kẹ́ fi kún. ìbéèrè mẹ́tẹ̀ẹ̀ta ń lọ sọ́dọ̀ ẹni tó ṣàyà gbangba pé Olúfìmọ̀ làwọn. gbogbo ẹ̀yin tó wá jẹ́ ń pẹ́ yín ń wò wá ní orí social platforms lẹ́yìn tí ń wò wá ẹ̀yin ẹ̀ tètè máa fi ánsà mẹ́tẹ̀ẹ̀ta yẹn síbẹ̀ kó o tó lè jẹ́ 10,000 wa. kọ́kọ́ lọ sí YouTube Òjíṣẹ́ Lọ́ba Orin náà ní gbogbo handles wa Òjíṣẹ́ Lọ́ba Orin òun ni ní gbogbo àwọn platforms yẹn. kọ síbẹ̀ kọ orúkọ rẹ gangan sí kó sì fi àwọn ánsà síbẹ̀. bẹ́ẹ̀ ni yìí gbà bí wọn ò gbà ó yá ẹ jẹ́ á lọ ká gbọ́ ohun tí wọ́n sọ. orúkọ mi ni Habib Asfat mo jẹ́ fans Olúfìmọ̀ tọkàntọkàn so mo nífẹ̀ẹ́ bàbá from day one so because the person is just a messenger to me so mo sọ pé gbogbo ń tà tó tẹ́tí mọ̀ wí pa tó gbogbo ń tà tó tẹrù pa jù bẹ́ẹ̀ lọ o kọ́lọ́run ìjà tó kà tó ń bọ̀ máa gùn kẹ́sí gbogbo àdúrà yín tẹ́tí gbà lọ́lọ́run gbọ́ ẹni tó nà ká kan sọmọ làkejì o ìwé mẹ́rin tó kù yẹn ká padà máa jẹ́ tìyín. ọba wo ló fi Saheed Òṣùpá jẹ Crown Prince of Fuji láàfin rẹ̀ lọ́dún wo ni? ìbéèrè àkọ́kọ́ nìyẹn. wẹ́ bàbá ọba tí ó fi bàbá jẹ́ tí mo bá òṣèré àwọn lè jẹ́ ọba ìlú Ọ̀yọ́. Aláàfin ni Aláàfin yóò thank you. so Aláàfin Ọ̀yọ́ àwọn ni wọ́n fi ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín ó ní ẹyẹ máa fàgbà kọ́rọ̀ sọ ẹyẹ máa fàgbà ṣe yẹ̀yẹ́ o
ọmọdé ẹ máa fàgbà arúgbó tàyín. Àmọ́ kòrólé apá kan kọ́ dápá kan sí, kí ló ní ká gbà ó má ṣe. àgbà náà máa fa àgbà rẹ̀ máa dé jẹ mọ́ o àgbà náà máa fa àgbà rẹ̀ máa dé jẹ mọ́ torí ibi tágbà bá sì wá o lọ́mọ kékeré máa bá àgbà náà máa fa àgbà rẹ̀ máa dé jẹ mọ́ torí ibi tágbà bá sì wá o lọ́mọ kékeré máa bá sẹ́ àgbà náà máa fa àgbà rẹ̀ máa dé jẹ mọ́. wọ́n gba ìbéèrè ká má parọ́, wọ́n gba ìbéèrè àbí ẹ̀gbá ni. àbá 100. ó ní tẹ́ bá ti wá ń sọ̀rọ̀ Òṣùpá kẹ́sọ̀ tí màmá ẹ̀ kan orúkọ ìyá yẹn la nídìí. ó ní tẹ́ bá ń sọ̀rọ̀ Òṣùpá kẹ́sọ̀ tí màmá ẹ̀ yẹn dòre mímí dòre rere ọ̀já tó ń pọn ọmọ ọlọ́mọ bíi títí ẹ náà ní dòre mímí dòre rere o. abẹ ìyá bìbí náà ni. ẹ bá farabalẹ̀ dáadáa ẹ̀ pé ó ti wọ́n sọ pé màá mi lò kàn tí má bọ́ Àbẹ̀ní Ọlátòkunbọ̀ ní má sin o. ó wá ní lẹ́yìn Ọlọ́run ni màá mi lò kàn tí má bọ́ Àbẹ̀ní Ọlátòkunbọ̀ ní má sin o. ó ní tẹ́ bá ń sọ̀rọ̀ Òṣùpá kẹ́sọ́ tí màmá ẹ̀ kan o ni mo sọ torí tẹ́ bá ń sọ̀rọ̀ Òṣùpá tẹ́yọ́ tí màmá ẹ̀ yẹn kò kí tó ábẹ́ta kẹfì kún kí ló kọ ìyá rẹ̀ tó ní bẹ́ẹ̀ bá ti ń sọ̀rọ̀ òun báyìí ẹ sọ̀rọ̀ ìyá àwọn báyìí mọ́ o. tẹ́ bá yọ kúrò kò tí ì pè é. kò tí ì pè é nìyẹn. ṣé ìyá kan jẹ́ wà ò ní. mo rò pé ẹ ti sọ́kọ̀ ìyá yẹn ní ìsinyìí tó wá ní. Àbẹ̀ní Ọlátòkunbọ̀. ṣé ánsà yẹn nù ìdáhùn sí ìbéèrè nù Àbẹ̀ní Ọlá bẹ́ẹ̀ yẹn bá farabalẹ̀ ṣe pé yẹn lè mọ èyí ó sì gbà pé òun ti gbọ́ ní ìsìn ṣùgbọ́n gbà tẹ́yìn ti rántí wọn mo fẹ́ kọ́ lẹ̀ ní báyìí káwọn èèyàn máa bá ń kọ́ kí lẹ́kọ́ kọ̀ ìyá tí Àbẹ̀ní Ọlátòkunbọ̀. wọ́n lọ́lọ́hun mọ́jẹ́ ìṣòro ìdáràn ẹ wo oníkálukú ara wọn mọ̀ ló wà àkàbà tí ń gbé kiri ẹ̀yin ò lè mọ̀ ẹlòmíì kì í ṣàkàbà ní ń gbé kiri wàhálà tí ń gbé kiri ẹ̀dá ọmọ ẹni ta so ó túmọ̀ sí pé Ọlọ́run gangan lè máa bínú sí èèyàn ká tún aláfẹ́ ràn lọ́wọ́ ó lẹ́ni táyé ti ba tiẹ̀ jẹ́ ṣòro ràn lọ́wọ́ ẹ wo àníṣoore ṣe mo lérò pé ẹ ti rí bí Olúfimọ́ tọ̀sẹ̀ yìí bí wọ́n ṣe ṣe ẹ bá ń fi wọ́n sáàyè wọn ṣọwọ́ iwájú ni àbọ̀wọ́ ọnú àfi ká jù wọ́n sẹ́yìn pátápátá kọ́ mọ́ garùn wo àwa tá a jẹ́ Olúfimọ́ tọkàntọkàn ẹ̀yin wo ni ẹ máa comment ká mọ̀ wípé ẹ̀yin lè ṣe better ẹ̀yin lè ṣe jù wọ́n lọ. lórí ètò lénìí ibi tá ti máa fi àdàgbà ètò rọ̀ òun la dé yìí kí ẹlẹ́mìí ó má ti gba nǹkan ẹ̀ Déwálé Òṣùpá ni gbogbo ayé mọ̀ mí sí títí ọjọ́ mẹ́jọ tí màá tún máa pàdé yín ire àtayọ̀ la fi pàdé.